A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ elétò ìdánwò National Common Entrance Examination (NECO) ti ṣe àfihàn èsì ìdánwò wọ ọdún yìí. Àpapọ̀ àwọn tí ó ní èsì ìdánwò tó yege jùlọ jẹ́ 76 pẹ̀lú èsì ìdánwò 203. Àpapọ̀ àwọn tí ó fìdí rẹmi jùlọ jẹ́ 6 pẹ̀lú èsì ìdánwò 1. Akọ̀wé àgbà sí Iléeṣẹ́ Mínísítà Ìjọba Àpapọ̀ fún Ètò Ẹ̀kọ́, Andrew Adéjọ ni ó ṣe àfihàn yìí nígbà tí ó ń yànnàná bí ètò ìdánwò náà ṣe lọ. Ó ní àpapọ̀ akẹ́kọ̀ọ́ tí ó fi orúkọ sílẹ̀ fún ìdánwò jẹ́ 72,865, nígbà tí ìpínlẹ̀ Èkó ní akẹ́kọ̀ọ́ tí ó pọ̀ jùlọ. Ìpínlẹ̀ Taraba ni ó ní akẹ́kọ̀ọ́ tí ó kéré jùlọ. Àpapọ̀ iye obìnrin akẹ́kọ̀ọ́ tí ó fi orúkọ sílẹ̀ jẹ́ 38,801, nígbà tí akẹ́kọ̀ọ́ ọkùnrin jẹ́ 34,064. Adéjọ ní èyí já sí wípé a ti ń dí àlàfo tí ó wà láàárín ọkùnrin àti obìnrin nípa orí-ò-jorí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀bàyéjẹ́ kan ni a gbọ́ wípé wọ́n ti lọ ba afárá kejì ti ìpínlẹ̀ Niger, Second Niger Bridge, jẹ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n yọ àwọn irin tí wọ́n fi dábùú ọ̀nà orí afárá yìí. Láti Iléeṣẹ́ Mínísítà fún Iṣẹ́ ni ìròyìn ti jẹ jáde wípé lánàá ni àwọn kan lọ yọ irin afárá ẹlẹ́sẹ̀, èyí sì léwu fún àwọn ọkọ̀ tí ó ń rìn kọjá lórí afárá náà. Bí a kò bá gbàgbé wípé oṣù karùn-ún ọdún yìí ni ààrẹ àná Muhammadu Buhari lọ ṣí afárá oní-ẹ̀rìndínlójìlélọ́ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà (336 billion naira) pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe 7 mìíràn lórí ẹ̀rọ ayélujára Zoom. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn New Telegraph tó jáde lónìí. Àrá ni a gbọ́ wípé ó ti ṣe ikú pa àwọn afurasí ajínigbé 3 kan ní Orò-Àgọ́, ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ìpínlẹ̀ Kwara. Àrá yìí ni a gbọ́ wípé ẹbí ọ̀kan lára àwọn tí ó ṣe kòńgẹ́ sí ọwọ́ àwọn ajínigbé ni ó pètepèrò rán àrá sí àwọn ajínigbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀kan lára ọ̀nà láti wá ojútùú sí ìgbìyànjú àwọn aláàbò ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara láti ṣẹ́gun àwọn ajínigbé ní agbègbè wọn. Ẹnìkan láàrin ìlú Orò-Àgọ́ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó sọ fún akọ̀ròyìn wípé àwọn tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé ni wọ́n bẹ àwọn ọdẹ ìlú lọ́wẹ̀ kí wọ́n fi oògùn bá àwọn dá sẹ̀ríà fún àwọn ajínigbé ọ̀hún. Bákan náà ni ọ̀kan lára ọmọ ẹgbẹ́ àjọ ìdàgbàsókè Orò-Àgọ́ fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Nínú fọ́nrán tó gbòde kan lórí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn òkú 3 tí ó jóná kọjá dídámọ̀ tí eṣinṣin sì ń kùn wọ́n. Àwọn wọ̀nyí ni àwọn ará ìlú fura wípé ó ṣeéṣe kí wọ́n wà lára àwọn ajínigbé tí wọ́n ṣiṣẹ́ láabi ní Ìwó, ìjọba ìbílẹ̀ Ìsìn ní ọ̀sẹ̀ 2 sẹ́yìn. Ohun tí ó jáde nínú fọ́nrán náà ló sọ wípé àwọn ni ẹgbẹ́ aláàbò fìjìláńtè ti ìgbómìnà Kwara. Akitiyan àwọn lórí àwọn ajínigbé ti so èso. Àrá ti sán pa àwọn 3 wọ̀nyí. Ọlọ́run yóò jẹ́ kí àwọn túbọ̀ máa ṣe àṣeyọrí lórí àwọn aṣebi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdámọ̀ràn lórí ààbò National Security Adviser (NSA) Malam Nuhu Ribadu ti ké sí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láti túbọ̀ wá ọ̀nà tí yóò mú wọn dènà ìwà ìbàjẹ́ nítorí Ààrẹ Bọ́lá Tinubu mú ìgbógun ti ìwà ìbàjẹ́ lọ́kùnkúndùn. Ribadu sọ eléyìí níbi ìpéjọpọ̀ ìgbógun ti ìwà ìbàjẹ́ ọdún yìí tí ó wáyé lánàá ní ìlú Àbújá. 2023 African Union Anti-Corruption Day. Àwọn tí ó ṣe àkójọpọ̀ ètò náà ni Inter-Agency Task Team (IATT) pẹ̀lú àjọṣepọ̀ United Nations Office on Drugs and Crime (UNDDC), ìfilọ́lẹ̀ MacArthur Foundation
pẹ̀lú Center for Democracy and Development (CDD) West Africa. Àkọlé ìpéjọpọ̀ náà ni gbígbógun ti ìwà ìbàjẹ́ láti Àjọ ilẹ̀ Áfíríkà lẹ́yìn ogún ọdún African Union Convention on Preventing and Combating Corruption 20 years after, Achievements and Prospects. Níbi ìpéjọpọ̀ tí Ọ̀gágun A.B. Abubakar Laka ṣe aṣojú fún ni Ribadu ti sọ wípé ìwà ìbàjẹ́ ní í ṣe pẹ̀lú kíkó owó ìlú jẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìwàlẹ̀jìn ohun tí ó ń fa ìwà ìbàjẹ́, ó ní èyí ní í ṣe pẹ̀lú òye. Ìdí nìyí tí wọ́n ṣe gbọ́dọ̀ máa fi òye yé àwọn ará ìlú fún ìwà rere ọmọlúàbí. NSA fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwà ìbàjẹ́ a máa fa òṣì, ebi àti àìníṣẹ́, ní èyí tí ó fa àìsí ààbò ní gbogbo ọ̀nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá Gowon Estate ní ìpínlẹ̀ Èkó ti gba ọmọ òòjọ́ kan là nínú ṣáláńgá omi ìdọ̀tí tí a mọ̀ sí sewage tank. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter ní ikọ̀ adarí ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe àfihàn yìí ní òní Ọjọ́rú. Wọ́n ní láàrin aago 8 ààbọ̀ òwúrọ̀ yìí ni àwọn ṣe àwárí ọmọ ìkókó lẹ́yìn tí òṣìṣẹ́ ọlọ́pàá Gowon Estate gba ìtanilólobó. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé ọmọ náà lọ fún ìtọ́jú tí ara ọmọ náà sì balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.